ènìyàn ti kọrin ó yá ẹgbà tùpà wá ẹ wá wá Agogo Ayo. ẹ̀yin lólùfẹ́ Agogo Ayo àtúnkẹ́ yín káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò Agogo Ayo. Orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Kókó oníròyìn náà rèé. Ẹnu MAJID Michael kò sí YOYO. JIMOH IBRAHIM gba àwọn ọmọ akọ̀wé ìròyìn là. Mercy Johnson ti pàdé ipa. Ẹ wá nǹkan fìdílé ká ti gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan lára àwọn gbajúmọ̀ òṣèré níléeṣẹ́ sinimá orílẹ̀-èdè Ghana, MAJID Michael, ti tọwọ́ ara rẹ̀ bọ̀jọ̀gbọ̀dì látàrí ọ̀rọ̀ kan tó sọ lẹ́nu lọ́lọ́ yìí wípé iléeṣẹ́ sinimá NOLLYWOOD nìkan ló wà nílẹ̀ Áfíríkà àti wípé iléeṣẹ́ Gollywood kàn jẹ́ orúkọ lásán ni. MAJID tí ìràwọ̀ òun àtàwọn akẹgbẹ́ rẹ̀ John Dumelo àti Van Vika jẹ́ níléeṣẹ́ NOLLYWOOD sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú Hits tó ń ṣe ètò ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n àwọn olólùfẹ́ rẹ̀ lórílẹ̀-èdè Ghana ti wú bíi búrẹ́dì tó bọ́ sómi, wọ́n sì ti ń ṣetán láti fà á ya pẹ́rẹpẹ̀rẹ nígbàkigbà tí wọ́n bá fi ojú kàn án. MAJID fi ìdí ẹ̀ múlẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ló gbé èrò náà kalẹ̀ káwọn mìíràn nílẹ̀ Áfíríkà tó gbá tẹ̀lé wọn. Bó tilẹ̀ jẹ́ wípé ìjà tó wà láàrin NOLLYWOOD àti Gollywood jẹ́ eléyìí tó ti ń jà tipẹ́tipẹ́, ṣùgbọ́n òtítọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orílẹ̀-èdè Ghana ní ìràwọ̀ wọn jẹyọ ní NOLLYWOOD, tó sì jẹ́ pé orílẹ̀-èdè Ghana jẹ́ ilé kejì fún púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè náà bíi Yvonne Nelson, Nadia Buhari, Jackie Appiah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn tí àwọn oníṣẹ́ ikú jíṣẹ́ fún igbákejì akọ̀wé ìròyìn fún ìwé ìròyìn Newswatch tọjọ́ àbámẹ́ta, ọ̀gbẹ́ni Tóyìn Ọ̀bádínà, lọ́jọ́ 21 oṣù kínní ọdún yìí, ọ̀gá àgbà fún ìwé ìròyìn náà JIMOH IBRAHIM ti kéde ìpinnu rẹ̀ láti fún àwọn ọmọ olóògbé mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ẹ̀kọ́ ọ̀fẹ́. Ọmọ ọdún 12, 9 àti 5 ni àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà, wọ́n yóò sì jẹ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ yìí títí dé iléèwé gíga. Yàtọ̀ sí wípé ọ̀gbẹ́ni IBRAHIM ló ṣe agbátẹrù ìsìnkú fún olóògbé Ọ̀bádínà, ó tún ṣe ìkéde wípé òun yóò ran ìyàwó rẹ̀ lọ́wọ́ ní gbogbo ọ̀nà tó bá yẹ. Ọ̀gá àgbà náà sọ pé òun ní ipa pàtàkì láti kó láti rí dájú pé ìdílé Ọ̀bádínà kò jìyà kankan. Ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn onínúure ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún àtìlẹ́yìn wọn látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ sí iléeṣẹ́ wọn. Gbajúmọ̀ òṣèrébìnrin Nollywood ní Mercy Johnson Okoje ti wá di òṣèrébìnrin tó ń rí iṣẹ́ gbà jùlọ níléeṣẹ́ sinimá orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé níṣe ló ń lọ láti ibi eré kan dé ibòmíràn lọ́sọ̀ọ̀sẹ̀. Ìwádìí fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn alákòóso eré ló ń gbìyànjú láti ṣe jura wọn lọ nípa sísan owó gọbọi fún Mercy kí wọ́n bá lè ní nínú eré wọn nítorí wọ́n gbàgbọ́ pé òun ni ó lè mú eré wọn tà wàràwàrà. Àtúngbọ́ wípé láàrin oṣù kọkànlá ọdún tó kọjá títí di àkókò yìí, Mercy Johnson ti kópa nínú eré sinimá tó lé ní 20, tó sì jẹ́ wípé àwọn ìwé eré mìíràn wà nílẹ̀ tí kò tíì lè fọwọ́ kàn torí wípé kò ráàyè rárá. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ẹnu MAJID Michael kò sí YOYO. JIMOH IBRAHIM gba àwọn ọmọ akọ̀wé ìròyìn là. Mercy Johnson ti pàdé ipa. Àwa ìjìbá lọ lórí abala ìròyìn lórí ètò Agogo Ayo fún tòní. Ètò ṣì ń tẹ̀síwájú, ẹ máa bá wa kálọ. Ètò yìí ló ń rán wa létí èdè àtàṣà wa tó ṣe kókó.